kú dédé àsìkò yìí ẹ̀yin ará ilé ìkànnì Àwarawa TV náà lẹ ti ń láǹfààní àti máa wò wá báyìí níbi tí a ti wà ní ibi ètò ìrónilágbára tí Honourable Adédèjì Stanley Ọlájídé Odìdìọmọ tí wọ́n fi lọ́lẹ̀ ní ẹkùn ìdìbò Ìbàdàn North West South Federal Constituency. Toybat Bello làwà lórúkọ ti tèmi, ẹ máa bá wa ká lọ. Okay, ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé. Orúkọ mi ni Jimoh Ọpẹ́yẹmí. Kí ló ń ṣẹlẹ̀ ń bí lẹ́nu? Tó ṣẹlẹ̀ ní kọ́kọ́ bí a ṣe máa lọ máa ṣe ọ̀gbìn ẹja, bá a ṣe máa ṣe tó yẹ pa náà fi máa rí èrè níbẹ̀, bí a ṣe máa ṣe bí wọ́n ṣe máa ń ṣe bí wọ́n ṣe máa ń ṣe bí wọ́n ṣe máa ń establish pé tí wọ́n fi máa ń ṣe pé bóyá bí wọ́n ṣe máa ń grow sá pé tí èèyàn bá fẹ́ ṣe pé ẹja yìí mo fẹ́ ṣe ẹja yìí mo fẹ́ ṣe ọ̀gbìn ẹja o báyìí ṣe máa ṣe tó yẹ pé kò fi lè máa pọ́n yẹn lọ́wọ́ tí wọ́n fi máa rí èrè níbẹ̀. Kí lẹ ní láti sọ fún Honourable Odìdìọmọ tó fún yín nírú àǹfààní? Ìyí tí mo ní láti sọ fún ni pé mo ní láti dúpẹ́ lọ́wọ́ wọn fún pé wọ́n fún wa ní àǹfààní láti rí ọjọ́ nítorí ṣe gẹ́gẹ́ bí ìlérí wọn mú ìlérí wọn ṣẹ Ọlọ́run tó bá wa mọ́ bá bùkún wọn owó sì tún máa bẹ̀rẹ̀ lọ síwájú kó sì mọ́ gbà gbogbo nǹkan yòókù tó pa àwọn máa ṣe náà. Alright, ẹ ṣé gan ni. Ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Aníbírè Akínkúnmi. Kí ló ń ṣẹlẹ̀ ń bí lẹ́nu? Kí ló ń ṣẹlẹ̀ ń bí lẹ́nu? Empowerment láti ọ̀dọ̀ Honourable Adédèjì Stanley Ọlájídé. Kí lẹ ní láti sọ fún Honourable Odìdìọmọ? Nǹkan tí mo ní láti sọ fún wọn ni pé a dúpẹ́ gbogbo empowerment tí wọ́n ń ṣe fún our youth. A dẹ̀ pray fún wọn pé ibo tí ògo ní gbogbo ẹ̀ máa já sí fún wa lágbára Ọlọ́run, kò ní jáṣe mọ́, a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀. Ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. Bólúwájí Abíọ́nà lórúkọ mi. Kí lẹ ní láti sọ fún Honourable Odìdìọmọ tó fún yín ní irú àǹfààní? Well, kò sí nǹkan tó fẹ́ sọ ju pé wọ́n ṣe lọ ni wọ́n ṣe because tó bá wo bí environment ṣe rí sìn we see that a lot of people wọ́n ní much tí wọ́n ń ṣe and láti run fish business ó require a lot of capital so eléyìí dẹ̀ nìyí ó sì kúrò nínú expenses tí èèyàn tún máa fẹ́ máa go into torí pé ó fẹ́ sin ẹja or something. Wọ́n ti fún wa ní tank, wọ́n ti fún wa lóúnjẹ, wọ́n dẹ̀ ti fún wa ní ẹja, wọ́n ní alágẹmọ ti bímọ ẹ̀tàn àìmọ̀jú dẹ̀ ni ó dẹ̀ kù sí. Kí ni èrò ọkàn yín pẹ̀lú gbogbo nǹkan tó ti fún yín? Ṣé ẹ̀yin lérò láti tà wọ́n jẹun ni àbí kẹ́ ẹ fi ṣe nǹkan tó ní kẹ́ ẹ ṣe? Actually, Federal University of Agriculture ni mo ti graduate, fishery dẹ̀ ni mo study, so mi ò lè tà jẹun because mo mọ value nǹkan tí wọ́n fún mi. Nǹkan tí mo kọ́ for 5 years ní school lélẹ̀ tí mo dẹ̀ gba certificate ní university, so eléyìí is like pé wọ́n ti enhance nǹkan tí mo kọ́, then mo tún máa bring in àwọn other ideas tèmi náà into it, so mi ò tà jẹun. Èmi gbàdúrà lọ́dọ̀ Ọlọ́run pé kí wọ́n fi ọkàn ṣiṣẹ́ tí wọ́n ń ṣe lágbára Ọlọ́run á dirú àdìgbà fún wọn lágbára Ọlọ́run. A dúpẹ́ lórí àwọn ọ̀gá lọ́gàá wa pé Ọlọ́run bá wa dá wọn sí, Ọlọ́run má padà lẹ́yìn wọn. A dúpẹ́ lórí Honourable wa tí wọ́n rí pé ó yẹ kí àwọn ó mú nǹkan wálé, k'Ọlọ́run má padà lẹ́yìn wọn, k'Ọlọ́run ó jẹ́ kí wọ́n ṣe débi rè. Gbogbo aláta wà bíbá dúpẹ́ Ọlọ́run k'Ọlọ́run dẹ́mi wá sí, ó jẹ́ kárí ọjọ́ òní, Ọlọ́run ò ṣe o. Ètò tá a fẹ́ bẹ̀rẹ̀ k'Ọlọ́run bá wa dánwọ́ sí, kó bá wa yọrí ẹ̀ sí rere, ká tún padà sílé wa láyọ̀, ká mọ̀ rí dáàmú kọ̀ọ̀kan, ká mọ̀ rí fòrò, irú eléyìí ni ká máa rí irú adùn báyìí, èrè òṣèlú báyìí.
a tún máa fi ẹlòmíì hàn àwọn náà ni Abbas Alẹ́ṣinlọ́yẹ́ àwọn ni former chairman Ibadan South West Local Government. Ẹ ṣé. Àwọn tó tún tẹ̀lé náà ni Alhaji Gani Dosu àwọn náà tún jẹ́ leader Ibadan North West Local Government. Ẹ ṣé. Àwọn tó tún tẹ̀lé náà ni Alhaja Ṣọ́gbẹ̀san àwọn náà tún jẹ́ leader Ibadan South West Local Government. Àwọn tó tún tẹ̀lé náà ni Alhaja Bọ́sẹ̀ Adédìbú. Àwọn ni women leader for South West Zone. Honourable Adegun Tajudeen àwọn ni caretaker chairman Ibadan West Local Government. Honourable Maruf Balogun àwọn ni party chairman. PDP. Honourable Olaniyi Olanṣile àwọn náà tún jẹ́ leader Ibadan North West Local Government. Let us rise on our feet and sing our local farmers national anthem. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ a máa jalè. Ilé kíkọ́ láìsí ọkọ́ àti àdá. Amen. Mo tún fẹ́ ká kọ́ lọ́nà mìíràn. Ẹ máa tẹ̀lé mi, ẹ máa gbọ́. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ okòwò wa. Ẹni kò ṣiṣẹ́ a máa jalè. Oko dídá láìsí ọgbọ́n àti ẹ̀kọ́ kò ì pé o, gbèsè ni ó dà. Honourable Adedeji Olajide Stanley, Federal Honourable representing Ibadan Northwest, Southwest Federal Constituency. Honourable Abbas Alẹ́ṣinlọ́yẹ́, former chairman Ibadan Southwest Local Government. Alhaji Gani Dosu, party leader Ibadan Northwest. Alhaja Ṣọ́gbẹ̀san, party leader Ibadan Southwest. Alhaja Bọ́sẹ̀ Adédìbú, women leader Southwest Zone. Honourable Adegun Tajudeen, caretaker chairman Ibadan West Local Government. Honourable Maruf Balogun, party chairman Ibadan Southwest. Honourable Olaniyi Olanṣile, party leader Ibadan Northwest. All other protocol duly observed. I'm extremely elated to be present here today, and I want to appreciate the facilitator, Honourable Olajide Stanley, representing Ibadan Northwest, Southwest Federal Constituency, and all farmers in attendance. The federal government of Nigeria, through the Federal Ministry of Agriculture and Rural Development, has committed itself in tackling food and nutrition security and ensuring Nigeria becomes a food and nutrition sovereign nation in Africa through its Green Alternative Program and Agriculture Promotion Policy, APP. It is not new that Nigeria had fallen short of food and nutrition security, and all over the years. The ministry had embarked promotion of food and nutrition security through improving access of farmers
to the needed and required input and training to combat especially nutrition insecurity. Among the efforts of the federal government through the Federal Ministry of Agriculture and Rural Development are tackling nutrition insecurity was a series of training and empowerment programs for livestock, aquaculture, and crop farmers, all geared towards improving livelihood of the populace. Also, sales of processing facilities like smoking kiln, plantain processing equipment, etc. at highly subsidized rates to increase value of produce and reduce wastages. As a rider to the above, the federal government of Nigeria, in its effort at achieving food and nutrition security, economic diversification, and livelihood improvement, partnered and mandated the federal honorables to take up the challenges of empowering their constituencies in agricultural value chain as part of their constituency projects. This will assist in overcoming the challenge earlier mentioned and bring about food and nutrition security in Nigeria. Hence, our essence of gathering here today to share knowledge, update our information on best aquaculture management practices through the efforts of Honorable Olajide Stanley. Today, at the end of the capacity building, each beneficiary will receive the following as support from Honorable Olajide Stanley: collapsible tank, juvenile fish, and fish feed. On this note, let us please rise on our feet. Let us rise on our feet and give 3 bosses to Honorable Olajide Stanley for this kind gesture. Bossa, bossa, bossa. Thank you, sir. Lastly, I in Oyo State and Nigeria as a nation, I strongly state that Federal Ministry of Agriculture and Rural Development is supporting and we continue to support our esteemed farmers in their drive towards achieving a hunger-free nation. Thank you all, and God bless. And robust encomium and accolade, I want to introduce our father, the Rev. Tọ̀wọ̀tọ̀wọ̀ la fi wọ́n hàn fún gbogbo wa. Ẹ jẹ́ ká pa. PDP. Awusulilayi ni ẹ̀ṣẹ̀ àmì ọjọ́ bisimilayi ramanu rahim. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Prince Adeoye Eko Ajẹpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi kì í ṣe pé nítorí pé bí wọ́n ṣe tóbi tó, mo fẹ́ràn gbogbo wọn bákan náà ni. Bàbá mi Gani Doshu, mo dúpẹ́ lọ́wọ́ yín náà, àgbà yín ò dalẹ̀, Eko Ajẹpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi náà, bàbá ẹ má bínú torí Ọlọ́run. No, bàbá Northwest, ẹ má bínú. Bàbá comrade mo fẹ́ rántí comrade Ọládẹjọ, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Alẹ́sítò Abbas Alẹ́ṣilọ́yẹ́. Mo wá dúpẹ́ wá bọ́ sórí àwọn ìyá mi tó jẹ́ pé gbogbo tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi kó wọn jẹ. Gbogbo tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi kó wọn jẹ. Mo fọ́ fún wọn tán yányán ni. Yèyélúwà Abọ́sẹ̀dé Mọ̀dínà Adédìbú. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ mi màmá mi òkè pátápátá lẹ́wà. Alias my wife, my mother. Mo dúpẹ́ lọ́wọ́ màmá mi náà, ìyá Múkèso, òkèlè màmá wà láíláí. With humble
submission. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin coordinators, gbogbo ẹ̀yin alátìlẹ́yìn tí ó bá sí yín àlè síbi tá a wà yìí. A dúpẹ́ fún Ọlọ́run. Then gbogbo ẹ̀yin beneficiary tó Ọlọ́run ká yín yẹlé ni. Lágbára Ọlọ́run ẹ fi ṣe nǹkan dáadáa o. Ní ṣòwò dànù. Lágbára Ọlọ́run nínú oore kékeré lélẹ́ yóò jẹ́ o. Àwọn tí wọn ò tí ì dé lágbára Ọlọ́run tí wọn náà á dé. Ẹ má bínú. Party chairman. Then mo tún dúpẹ́ lọ́wọ́ Ìbàdàn LCDA chairman. Atu Tajudeen Adigun always mo kó ẹ̀jẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lágbára Ọlọ́run àṣeyè la máa ṣe lénìí. Èyí tí ó dẹ̀ tún bọ̀ lọ́nà gbogbo ọmọ ẹgbẹ́ ní ó jèrè lágbára Ọlọ́run lọ́la láọ́lá wàlá kúwátà èèlà. Tọ́mọdé bá mọ owó ìwé yóò bá àgbàjẹ. Bàbá mi ni wọ́n, ẹni àpòlísì ni wọ́n lọ́dọ̀. Òun fásitì yìí dúpẹ́ lọ́wọ́ yìí fún ìdúróṣinṣin tẹ́ẹ̀dú ti ẹgbẹ́ PDP. Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa tí ó wà ń kalẹ̀. Honourable Stanley Ọlájídé Odidi ọmọ, orúkọ ní Romọ, odidi ọmọ ni ẹni tó jẹ tó fún àwọn èèyàn ẹ̀jẹ̀ ni, nítorí wípé kò wọ́pọ̀ nínú ẹni tí yóò ní àǹfààní rèé. Ẹ jẹ́ kí n mú wálé wá fún àwọn èèyàn mi. Bí wọ́n dẹ̀ ṣe ń ṣe gbogbo kínní, wọ́n sọ pé torí pé South West local government ni wọ́n ti wá, wọ́n ṣe ń ṣe ní South West ni wọ́n ṣe ní North West tó jẹ́ federal constituency wọn. Ọlọ́run ò ní pe yín nípa. Gbogbo àwa tá a wá jẹ àǹfààní náà lónìí, mo bẹ̀ wá nítorí títọ́ lọ́hùn. Èrè òṣèlú ni àwa náà ń jẹ yìí. Ẹ jẹ́ ká túnbọ̀ rí wípé ẹgbẹ́ PDP ẹgbẹ́ tí ò ní kú ni. Iṣẹ́ ọwọ́ èmi àti ẹni òfin ní kú láíláí. Nítorí pé ẹni tó bá jẹ ń bẹ̀, eléyìí tí wọ́n ń ṣe fún wa yìí lóòótọ́ lónìí àwa nìkan ni wọ́n ń ṣe fún, but tá a bá make use of it, àwa náà ó di ẹni tí ó employ èèyàn ń bẹ̀. Program tí wọ́n ń ṣe lónìí kò kí ń ṣe eléyìí tó jẹ́ wípé tí a bá ti ń bọ́ sẹ́nu géètì láti máa pe àwọn tí yóò ra kínní ní ọwọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹni tó ṣe wọ́n ṣe láti fi mú ìṣẹ́ òṣì kúrò láàrin ìlú ni. Eléyìí sì ṣe òkìtì àkọ́kọ́ tá wọ́n rí. Mo wá rọ̀ wá nítorí títí Ọlọ́run, ẹ má jẹ́ ká rí pé tí n bá ti ń bọ́ ta ẹ sábà ń wá ẹni tí yóò ra kíní kí n mọ̀ ta. Owó bẹ̀ ni mo need. Owó tá a bá tà òní sí ọ̀la àná tán, á tún padà wà bákan náà ni, kí Ọlọ́run má jà wà bákan náà. Bọ̀ tá a bá gbé délé tá a bẹ̀rẹ̀ ní títa ríro lèèyàn kọlà, yóò di òun fún wa. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká ṣe àṣedànù. Mo rọ̀ wá nítorí títí Ọlọ́run, ẹ jẹ́ ká rí pé ẹ̀tọ́ òṣèlú òun làwa náà rí gbà yìí. Àwa tó kù tí ò tí ì kàn, àsìkò tiwa náà ń bọ̀. Odidi ọmọ ò tí ì dáwọ́ dúró. Nígbà tí wọ́n bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, wọ́n ní míì tó ń bọ̀. Ọlọ́run ó jẹ́ kí ìmí yẹn kó tún dé bá èmi àtẹ̀yìn náà ní orí ilẹ̀. Kí èrè wa, èrè òṣèlú, Ọlọ́run ò ní jẹ́ ká gbà nínú sàárè ní ọlá láhàúlà wàlá kùwátá ìlà bìlà ìyàlẹ̀ Yorùbá. Ẹ ṣé. Tó bá ń lọ déédéé báyìí, gbogbo tí ò tó yóò tún ṣẹ́kù.
wẹ́rẹ́wẹ́ ni a máa ṣe tẹ̀rí àwọn tó the chairman of South West sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé ẹjọ́ torí ọlọ́run ẹ má dèrò títí kẹ́mọ́ lẹ́fẹ̀ẹ́ ta ké ẹ ta kẹ́míkà ẹ ta nǹkan ọlọ́run sọ ẹ́ lọ́sì tí wọ́n máa ta ké káàkiri nítorí ọ̀nà ẹ má fi ṣe ni ẹ má fi ṣe ni train you how to do the job tábàlẹ̀ ti bẹ̀rẹ̀ sí kọ́ ibẹ̀ ṣe máa ṣe àpẹja sí ni àfùsí báyìí ni àfùn ló jẹ ní àṣì kankan ní kẹ́rin pé fojú sí ẹ̀dẹ̀bẹ̀ ṣiṣẹ́ tí náà ẹ̀ní ò jèrè o ní orúkọ tí North West adúpẹ́ lọ́wọ́ yìí pé ọdún ọmọ tó ń ṣe yìí kò ní sú ṣe ọlọ́run adé jẹ́ ọmọ ga wàrà fún ọ̀nà ọmọ kan náà lè yà ọlọ́run á gbé yín ga sí o PDP. ẹ ṣé dáadé a fẹ́ gbọ́ ọ̀rọ̀ ṣókí náà láti ẹnu bàbá wa tí wọ́n ṣẹ̀ wọlé Alhaji Nureni Akande. mo tọrọ àforíjì pé mo fẹ́ alẹ́ àná ló sọ fún mi ní ọgbọ́n tó ní pẹ́ lọ kíkan àgùnbẹ́ àlókùn fún mi ọmọdé tí mo fẹ́ ṣe mo kí gbogbo ẹ̀yin èèyàn wa ojú yóò ní ríbi àájèrè wàhálà wa ọlọ́run gbàdúrà wa North West àti South West ṣé bá aláwọ̀ honorable state ló wọ́n wà ló wọ́n wà a sì honorable wa federal adúgbò ètò ìṣèlú ọlọ́run jẹ́ ìṣàṣeyẹ ẹni ọ̀sọ̀ kan ní ọjọ́ tí àtúnṣe gan mo ní ojú ni màálù rọ ọ̀dẹ ọ̀dà lọ́rùn tẹ́ ẹ bá ṣojú wa wá tá a dìbò agbàfọ́lọ́run ni o aláàrú wọn lágbára jẹ́ tó lẹ́nu lọ ọdún wo la ti gba tá a ti déjọba that's a fact ìwọ lọ nọdẹ́bù federal o ẹni wọ́n mọ̀ lọ́tà kí ni wọ́n fi ṣe sówó tí wọ́n fi jẹun ní wọ́n fi ara oúnjẹ fẹ́ jà rẹ̀ kí ọ̀tá o àǹkẹ́ bá jẹ́ tán bọ̀ fún ọmọ jẹ wọ́n bá dáhùn ẹnìkan wá káàdì ẹ̀ fún mi adìẹ ọmọ kéékèèké bẹ́ẹ̀ wà oko jẹ sígbà tó jẹ tó wó tó ti gba oríra adìẹ ló jẹ nísìn ọwọ́ dáhùn ọmọ mi jẹun lé wọ́n ti gba oríra nìkan tó ti sọnù náà adìẹ lé mo jèrè lu ẹ má wádìí wọn o ẹ tó wọ́n ṣe bọ́ bá ti pé wọn ọlọ́run ó jẹ jèrè kì í sọ̀rọ̀ àwọn adáàbò sọ̀rọ̀ odidi ọmọ ìwọ ló ṣojú wa lábùjá yìí ọ̀wọ́lé ọ̀nàrẹ́bù mẹ́rìnlá la ní àwa Ọ̀yọ́ South la produce mẹ́rin nínú wọn ní ọ́ kéèyàn ti ẹ̀rí ọgbà nàbá ìgan lọ́nà pé ó tó ń jà mix mọ́ wọn lọ́wọ́ ìyá ń jẹ wá bí àwa la produce ìbò tó dájú abala second àwọn la ní industry àwọn ní gbogbo federal ní ẹ èmi mo bá mínísítà yẹn sọ tó fi wá ṣe liberty ìlú Olúbàdàn mo ti mo ní ọkùnrin wọ́n lè pa ìgalà nínú igbó yẹn ó lóun ó ṣe lọ́ọ́bà pé kọ̀ǹtẹ́sì wà ló wà wọ́n mọ̀ kó yẹn ni wọ́n mọ̀ kó kankan kò fáwọn èèyàn wa bẹ̀ 250 million wọ́n fi ṣe ó béèrè ní nítorí represent wa fún un lọ́ọ́ rìpọ́ọ̀tù ẹ̀ kò ní ìbọn jẹ́ PDP kọ́ wọ́n lè béèrè ẹ̀tọ́ wa ni àwọn ìyá àbí náà báwọn obìnrin ṣe ń tẹ̀lé wa làwọn náà tẹ̀lé wọn ọlọ́fun ní jì wọn wọ́n di kọ̀ǹtátọ̀ wọ́n ṣe é jẹ fẹ́lẹ́wọ̀n wọ́n gba kọ́ńtàkì táwọn ọmọbìnrin yọ̀ kàn máa dá nǹkan lákàkiri lásán tí wọ́n bá fún wọn ní wípé wọ́n lọ kó yan nì wọ́n sà jèrè wọn ò sì kó yan nì kó wọ́n lọ ra búlọ́ọ̀kù wọ́n jèrè ọ̀lọ́ bá wọn bá dàbùjá wọn wọ́n bá sọ̀rẹ́ o kó lè gba nǹkan wálé ọmọ ìgbé ojú wọbẹ̀ ara kiri àwọn ẹlẹ́jà nǹkan kan fún wa ẹja ẹlòmíì ti kú kẹ obìnrin kan kú South West láìpẹ́ yìí ibi tí ń gbé àwọn ẹ̀ṣẹ̀ ni wọ́n fẹ́ padà lọ́nà ó tó bí ìsàfẹ́kúta ìdìgbè tó jèrè nísì ọlọ́run ló jèrè àwọn ọmọ yóò jèrè òjìmí náà wà ní local government wa ní North West náà bẹ́ẹ̀ àwọn ọ̀nàrẹ́bù àkóṣe béèrè wọn ni pé wọ́n ṣe adámọ̀sígbà federal constituency wa ló wà kí ní àfàwọ̀ èèyàn wa bẹ̀ wọ́n jẹ́ kí wọ́n lọ máa gbálẹ̀ ẹ̀ lọ́bẹ̀ tí àwọn ọ̀lẹ́tọ̀ ni wọ́n máa gbọ́n gbéṣẹ́ kiri kan fún àwọn ọ̀wá nígbà bẹ́ẹ̀ wọ́n wà fọ́ọ̀mù èèyàn wa wọ́n jẹ́ ẹ̀yẹ́ pé aláwọ̀ tó lè rán bàtà bẹ́ẹ̀
wọ́n kí wọ́n máa sọ géètì ẹ má dùn àwọn ọlọ́pàá àwọn èèyàn yìí yé kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa gbé àwọn máa jó ìbò rẹ ti pọ̀ tó kọ́kọ́ ìbò rí nìkan kan ọ̀pọ̀ ẹgbẹ́ àwọn ohun wa ẹ má yà ẹgbẹ́ ọ̀sẹ̀ ní àwọn tá a tẹ̀ka fún yín alọ́dún tẹ́ni máa lọ ṣe rẹpísẹ́ǹtì wa inú àwa náà gba ibi tẹ́ ẹ̀ lédè lẹ ibi tẹ́ ẹ̀ lédè táwọn lédè lẹ lọ ẹ wá wà bẹ́ẹ̀ ẹ wá gbé yí lórí ẹ̀wọ̀ plane ọlọ́run ní dá plane ní ẹ má jà ronú lé èyí ní ìsìn yẹn dọ́gba ọlọ́run ní jẹ́ kí ẹ sọ́ọ̀tù àbí ẹ̀ta gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ẹ má wí bẹ́ẹ̀ oúnjẹ ẹja oúnjẹ kéèyàn jẹ bẹ́ẹ̀ má àwọn ẹbí ẹ táwọn ìyá wa ti mọ́ sí tó bá jíjẹ wọn mọ̀ dá sí ẹ̀fọ́ bá wọn bá gbà àwọn lè lò ó lè ọlọ́run bá gbà wọn. Mo kí gbogbo àwọn bàbá wa tán jókòó, mo kí gbogbo àwọn ìyá wa náà, mo kí ọ̀nàrẹ́bù wa federal ọ̀nàrẹ́bù wa Alhaji Zikirullah Adédèjì. Nígbà tí mo sọ pé Zikirullah ẹ má tún jẹ́ kìsáàlì kan Zikirullah Adédèjì odidi ọmọ. Mo kí yín pé ẹ kú ọmọ ṣe. Inú mi tiẹ̀ ọkọ́ dùn wípé nínú àwọn tá a fẹ́ ró lágbára Ọlọ́run yọ yín àwọn obìnrin pọ̀ mbẹ̀ èyí lè bá dá wa mọ̀. Mo kí gbogbo ẹni tí torí ẹ mọ̀ pé bẹ́ẹ̀mi ṣe máa ń ṣe tèmi ni pé ọ̀rọ̀ obìnrin tiẹ̀ máa ń jẹ mí lógún náà bẹ́ẹ̀ ni bó ṣe wà nínú ṣé bá a ti gbé ọ̀wọ̀ fẹ́yìn ọkùnrin àti gbọ́wọ̀ fún yín ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà ráyè ṣe tiwa. Mo kí yín pé ẹ kú ọmọ ṣe o Ọlọ́run ní ṣe lè láṣẹ wọn fún wa. Bàbá wa ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan òótọ́ ni tí nígbà ayé bàbá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ tán bá ní ó fẹ́ dẹ́nìkan ló kù á wá yọ owó kan sọ́tọ̀ pé má mú bí owó eléyìí o kó máa fi jẹun á dá wọn lókòwò wọn á tún wá mówó mìíràn nítorí pé nígbà tèmi bá ń pa wọ́n lè lọ mú níbi owó tán fi ń ṣiṣẹ́. Bàbá wa Zikirullah mo fẹ́ bẹ̀ yín pé eléyìí òkìtì eléyìí kò kì í ṣàkọta fún yín náà mo dẹ̀ jẹ́rìí pé ẹ̀mẹ̀tọ́ ẹ̀mẹ̀tò pàtẹ́wọ́ fún wọn mẹ̀tọ́ wọ́n jẹ́ ẹ̀mẹ̀tò tẹ́ bá ti dá wa lókòwò tán ẹ má fi wálẹ̀ bẹ́yẹn Ọlọ́run ní fi yín lẹ̀ tó ń jẹ́ bá ti tán nù ṣẹ́ ó bù ṣe pátápátá ẹ má sọ pé tolùpẹ̀ ti dá wa lókòwò kẹ máa wá wò wá ràn ẹ má ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ò ní wo ẹ̀yin náà ní ọ̀ ẹ̀yin náà Ọlọ́run á fi àlùbáríkà sí nǹkan tí wọ́n gbé fún ilé mi torí àlùbáríkà lójú bá a ṣe wà yìí èrò inú oníkálukú wá yàtọ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó wà lọ́kàn yín pé bá kó ti gbé fún mi mò ń lọ ta ní ìjà yìí èrò ọkàn yẹn wá ń ṣe pàtàkì ẹ fi sọ́kàn wípé ní agbára Ọlọ́run tí ọ̀nàrẹ́bù bá tún fẹ́ wá padà tún wá ròyìn lágbára míì ẹ tún ti lé sí ẹ tún ti lékún ní gbogbo nǹkan ẹja yín á ti pọ̀ ṣọ́ọ̀pù ọ̀dà yín gan á ti kò tiẹ̀ ní tì ní kò ní níye bó ṣe máa rí nìyẹn Ọlọ́run á túbọ̀ bù sí àpò yín. Ọ̀nàrẹ́bù wa ìmọ̀ràn ní bàbá wa lè bá dà yín o ẹ̀yin náà lẹ kúkú dọ̀hùn bí àwọn ará kejì wa yẹn Ọlọ́run á fún wa ṣe pẹ̀lú ògo Ọlọ́run gbàtà bá tún máa dìbò míì àwa la máa dominate house yẹn lágbára Ọlọ́run àní ṣẹrú wọn mọ́ bó ṣe máa rí nìyẹn o bó kí gbogbo wa pé a kú oríire yìí kò ní jáṣe wọn fún wa o ọlá aláhọ́láwàlá pátá ìlà ìlà. ẹ bá a fún wọn látẹ̀wọ́. Ní báyìí ìdánilẹ́kọ̀ọ́ náà ni ó lọ́pọ́n súnkàn. Only grow in water. Water is the house of fish. So that it becomes your own personal property. There is a general saying that whatever belongs to everybody belongs to nobody. So in order to conserve fish, man have learned to study the natural habitat of fish and be able to imitate
what happened in the bush and do it at home. So that fish belong in personal property. That's why we have to put a culture. Introduction to fish culture. And we are saying introduction to fish culture in different production systems. There are many types of production systems where fish can be reared at home. I think you know concrete pond, earthen pond, collapsible tanks, fiberglass tank. Actually also, you can also rear, some people rear for another bucket at home just to get small things to eat. So those are different production systems where fish can be reared. One thing about technology is to be able to study nature and copy it and do what God is doing for us, it is to do it by ourselves. God produces fish naturally in the water. Scientists have studied the water, how the fish live in the water in the bush, and try to bring the fish to their house and rear in their house. That's the sense of fish culture. That means artificial rearing of fish at home. Man have been trying to conserve fish in the bush, to be able to control the harvest of fish in the bush. Fish is now depleting because of over-harvesting. People are harvesting without control. So the only way, one of the ways of controlling this is to to rear at home. Okay, now why fish farming? They say it's a cheaper and more reliable method of producing fish. It's one of the ways fish also provide nutrient for us. Provide a nutrient. It's both nutritional and medicinal. Fish, it's both nutritional and medicinal. Meaning that fish produce nice, good quality proteins, vitamins, mineral salts, and all those things. And fish, whoever eats fish, people dying of hypertension and heart attack. Whoever consumes enough fish cannot suffer from hypertension and heart attack. That's why I say it's medicinal. It's both medicinal, nutritional, and source of making money for creating employment and generating income for people. If those of you who have Bible, go and read Matthew chapter 17, verse 24 to 27. When Jesus was asked to pay tax, temple tax, he told Peter, go to the lake, that lake there, open the mouth, and the first fish you catch, there's money inside the mouth. Very significant. Why not goat? Why not, why didn't you sell it to cow or goat? The fish. Fish is money. There's money in fish. That's why Jesus used fish to get money from it in the mouth. If you watch carefully, Jesus never ate any animal product apart from fish. So fish is a source of money, generating income, nutritional and medicinal in nature. Láti fi sin ẹja. A lè ṣe oníkankéré tó ń pè ní concrete pond. A lè lò láti fi sin ẹja. Wọ́n ní a lè lò nǹkan tó ń pè ní collapsible tank. Ìyẹn wọ́n lè fold ẹ̀ báyìí. Ẹ lè ka tẹ́gbẹ́ kọ́rùn gbígbà fi hàn gbé báyìí. A lè lò láti fi sin ẹja. A wá lè lò àwọn fiber tanks báyìí. Ta kó kalẹ̀. A lè lò láti fi sin ẹja. Nǹkan tó jẹ́ kókó jù níbẹ̀ ni wípé ká mọ nǹkan tí ẹja fẹ́ àti nǹkan tí ẹja ò fẹ́. Ká mọ nǹkan tí ó yẹ kí a ṣe fún ẹja àti nǹkan tí ò yẹ ká ṣe fún. Tá a bá ti mọ gbogbo nǹkan yìí tí a bá ti tẹ̀lé, a rí pé ẹja wa tí a bá sìn ó máa dàbí ẹja tí a mú jáde láti inú ibú. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká tẹ́tí sí ìwọ̀nba nǹkan tí wọ́n bá wa sọ láàrin ìṣẹ́jú 2 sí 3. So màá gbé fún nǹkan tó bá tún sọ ní fèrèfètè a tún bára wa sọ ní ráńpẹ́. Ẹ ṣé. Adétúnjí Bùsáyọ̀ Ògúnwùmí Báyọ̀dé Gbénga
ẹ máa bọ̀ ẹ máa bọ̀ báyìí obìnrin wà nù wọn. Yes, yes. wọ́n máa fẹ́ polé lórí ni o. Èyí ló di ẹni tí ó yẹ pé yọ ọmọ tuntun ti ẹja káàkiri àgbáyé dé. Ṣé méjì ní fẹ́ nìkan? Lọ ẹ̀ kan ní fẹ́ nìkan. Èrè rẹpẹtẹ lẹ́ẹ̀jẹ̀ ń bẹ̀ o ní jẹ́ pèsè inú iṣẹ́ yìí o ètò ọlọ́run á wà níyàn táwa náà níta fi ní pé ẹ̀yin lẹ́ẹ̀bá wa dẹ́kun ibi ní Nàìjíríà ara wọn lẹ ti dé inú wọn báyìí o lágbára ọlọ́run èrè ńlá lẹ́ẹ̀jẹ̀ lọ́la láwọ́lá wàlá àkọ́wà. State coordinator. On behalf of the Honorable Minister of Agriculture and Rural Development and the Permanent Secretary, Federal Ministry of Agriculture and Rural Development, I hereby present this fisheries input to you. The juveniles, the fiber tank, and the feeds for use in your farm. All right. Next. All right. Also on behalf of the Executive Governor of Oyo State and my humble self, I present to you as a participant of this program all these inputs to become a fish farmer in the state of Oyo State. Lágbára Ọlọ́run, èrè ńlá lẹ́jẹ̀ ń bẹ̀ ọ́, ọ̀là láúlá. Government Chairman, Ibadan Southwest Local Government, on behalf of all the good people of my party, on behalf of all the good people of Oyo State, you are a beneficiary of this program to be a fish farmer. By the grace of God, you will make a lot of profit fishing. You will not run into debt. And everything you do from here on, you will continue to grow. This tank, this fish tank, fiber, collapsible tank will become a lot of tanks in the next few months to come. Okay? Baba, maybe
ọyọ yìí mi ẹ bọ bẹ àgbàlẹ mọmọdé sẹẹtì ni ó ṣe ẹ yọ sí àwọn ọkọ mi lẹkọọ yìí àwọn ẹgbẹ́ ló wà bẹ. ẹyin ní kẹgbà. ẹgbẹ́ fún ẹgbà tá lẹ́sìn bẹ́ẹ̀ sí ẹ̀yìn lẹ́dá fún ẹ tí ó sì ẹgbẹ́ fún. On behalf of constituency, Ibadan Northwest Southwest Federal Constituency, I observe the presence of Alaja Mukeshu, Alaja Shubeson, Ikelomo Yiyi. We also want you to do this presentation to one of our beneficiaries. Eba wa ṣàdúrà fún wọn lágbára Ọlọ́run á ṣe wọn ṣe. Gbogbo ilẹ̀ ẹ̀ máa rí ṣe o. Ẹja ò ní kú sómi fún yín o. Ẹ tó sì ṣe fún yín náà Ọlọ́run mọ̀ ràn lọ́wọ́. Onímọ̀jẹ̀mú mọ̀ pàdé àtàbọ̀ rẹ̀ mọ́. Àwọn kan rẹ́rìn yín. Ṣùgbọ́n yẹ̀yẹ́ yín Ọlọ́run sọ̀dà ìlú. Jésù lọ. Comrade dà. ti kọ́ yín ní kẹ́ ẹ mójútó kẹ́ ẹ máa mójútó Olúwa kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ o. God bless you all. Okay. Ní báyìí vote of thanks by the beneficiaries bóyá ọkùnrin kan. lórí ìgbélẹ̀ mo ń dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa fún oore tó ṣe fún wa ká fi ṣe oríire o adúpẹ́ lọ́wọ́ wọn wọ́n máa tẹ̀síwájú wọn ní kú sọ̀nà bíi èéfín o ọlọ́run tó bá ràn wọ́n lọ́wọ́ wọ́n túbọ̀ pẹ́ fún wa wọ́n túbọ̀ ṣe ìtọ́jú eléyìí lọ fún wa àwa náà ta tún gba ìbú yìí náà àwa náà fi ṣe eré àdẹ̀ tún fún àwọn èèyàn láti fi fún àwọn èèyàn ọlọ́run á darapọ̀ mọ́ wa á ṣe é ṣe fún wa o orúkọ Jésù Kristi Olúwa wa. PDP adúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa Adédèyí Stanley fún ìrànlọ́wọ́ èyí tí wọ́n ṣe fún àwọn ọ̀dọ́ láti mú wa tẹ̀síwájú lórí àtijẹ àtimú wa. Àwa gbàládùra fún àwọn náà wípé ilé àtọ̀nà wọn Ọlọ́run ní bí ó bàjẹ́ Ọlọ́run ní fi ọwọ́ bàjẹ́ kan gbogbo iṣẹ́ wọn. Látòrí àwọn akẹgbẹ́ mi tó kù náà èyí tí ó jẹ àǹfààní yìí a rọ̀ wá ká jọ̀ ká mú níṣẹ́ ká má gba kínní ìlágbàlọ́ ta.